wo lèyí Ọlọ́run? Taiwo Adegbodu, gbajúgbajà olórin ẹ̀mí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Adegbodu Twins, jáde láyé. Èyí tún ga o, àwọn ajínigbé yìnbọn fún Dereba, jí àwọn èrò ọkọ̀ 6 gbé lọ ní Kogi. Torí owó kọ́ o, kì í ṣe torí mo lówó ní Ọọ̀ni ṣe fi mí jẹ oyè. Wọ́n mọ rírì àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn ni Ọláyínká láti ń wò ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Èyí tún ga o, nítorí aṣọ ilé ẹ̀kọ́, bàbá akẹ́kọ̀ọ́ dín dùndú ìyà fún olùkọ́ ní Kwara. Ó mà ṣe o, Akire ti ìlú Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọba Olatunde Falabi ti wàjà. Ó mà ṣe o, ìjàmbá iná jó òtẹ́ẹ̀lì àwọn olówó nàbì ní Ìlọrin, oníbàárà kan jóná mọ́lé. Ó tún ṣẹlẹ̀ o, àwọn agbébọn tún sekọlu míì lágbègbè Woro ní Kwara. Wọ́n gbẹ̀mí èèyàn, jí oúnjẹ, fóònù àtàwọn nǹkan míì gbé lọ. Ofege Ìròyìn ló sọ pé alásè kan fi májèlé sínú oúnjẹ fún Ààrẹ Tinubu. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa ló tako ìròyìn tó gba ìgboro kan bẹ́ẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ o, bí àwọn ọmọ orílẹ̀-èdè Iran kan ṣe ń dunnú, làwọn mìíràn ń kẹ́dùn lórí ikú Ayatollah Ali Khamenei, olórí Iran. Àlàyé ọ̀rọ̀ rẹ̀ o lórí ìdí tí Ilẹ Amẹrika àti Israel fi ń sekọlu sí Iran. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drivetv. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Irú ikú wo lèyí Ọlọ́run? Taiwo Adegbodu, gbajúgbajà olórin ẹ̀mí tí ọ̀pọ̀ mọ̀ sí Adegbodu Twins, jáde láyé. Taiwo Adegbodu tó jẹ́ ọ̀kan lára àwọn ìbejì olórin ẹ̀mí Adegbodu Twins ló jáde láyé mọ́júmọ́ ọjọ́ àìkú Sunday, ọjọ́ kìíní oṣù kẹta ọdún tí a wà yìí. Ẹnì kejì rẹ̀, Kẹ́hìndé Adegbodu, ló fi ìkéde ikú Taiwo léde lójú òpó ìtàkùn ayélujára ìkànnì Facebook. Nínú àtẹ̀jáde kan tó fi léde pẹ̀lú ìbànújẹ́ ni ọkùnrin náà ti kẹ́dùn ikú èkejì rẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ó ti kọ àtẹ̀jáde náà wò ní Taiwo, kí ló dé tí o fi máa fi èmi àtàwọn ọmọ rẹ sílẹ̀ lọ láì kọ́kọ́ dágbére? Ọkàn mi gbọgbẹ́, Olúwa. Báwo ni o ṣe fẹ́ kí n gbé ìgbé ayé mi láìsí èkejì mi? Ọlọ́run, kí ló dé? Èyí kọjá agbára mi. Ọkùnrin náà, Kẹ́hìndé Adegbodu, kò sọ ní pàtó ohun tó ṣokùnfà ikú Taiwo tàbí àkókò pàtó tó jáde láyé. Taiwo àti Kẹ́hìndé Adegbodu yìí ló jẹ́ gbajúmọ̀ olórin ẹ̀mí tí ọ̀pọ̀ èèyàn fẹ́ràn láti máa gbọ́. Ọ̀pọ̀ ló fẹ́ràn orin wọn látàrí àwọn ọ̀rọ̀ ìsítí tó wà níbẹ̀ tó fi mọ́ àwọn àṣà àlùjọ wọn pẹ̀lú. Yàtọ̀ sí ilẹ̀ Yorùbá, àwọn èèyàn tún máa ń gbádùn wọn láwọn ìlú míì, bẹ́ẹ̀ ni wọ́n máa ń jó sí orin wọn káàkiri Nàìjíríà àti lágbàáyé. Lára àwọn orin Adegbodu Twins tó milẹ̀ tìtì ni Àdúrà mi gbà, Ìgbàgbọ́ dùn, Unchangeable Changer, Òrùka ìgbéyàwó, Ẹ̀mí mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn tí wọ́n jẹ́ akẹgbẹ́ àwọn olórin ẹ̀mí náà ló ti bẹ̀rẹ̀ sí ní kẹ́dùn ikú Taiwo Adegbodu tó fi mọ́ àwọn olólùfẹ́ rẹ̀. Ohun tí kó wá wọn sọ ni pé irú ikú wo ló jẹ́ ìràwọ̀ gbajúmọ̀ olórin ẹ̀mí yìí lójijì. Bó tilẹ̀ jẹ́ pé títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ lọ́wọ́, kò tí ì sí ẹnìkan tó sọ pàtó irú ikú tí ó pa Taiwo Adegbodu. Àdúrà wa ni pé kí Ọlọ́run ó tẹ́ sí afẹ́fẹ́ rere, kó tu ẹnìkejì rẹ̀ àti ẹbí rẹ̀ nínú. Èyí tún ga o, àwọn ajínigbé yìnbọn fún Dereba, jí àwọn èrò ọkọ̀ 6 gbé lọ ní Kogi. Àwọn ajínigbé ti jí ó kéré tán èèyàn 6 gbé lọ ní ìlú Ìjàgbé ní ìjọba ìbílẹ̀ Mupamuro ní ìpínlẹ̀ Kogi. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní òpópónà Ìjọwá sí Ìjàgbé. Ọkọ̀ bọ́ọ̀sì Toyota akérò kan ni a gbọ́ pé ó ń kó èrò lọ tí àwọn oníṣẹ́ ibi náà sì yìnbọn mọ́ Dereba lẹ́yìn tí wọ́n dá ọkọ̀ náà dúró. Lẹ́yìn náà ni wọ́n darí àwọn èrò 6 tí wọ́n bá nínú ọkọ̀ náà wọ inú igbó lọ. Ọ̀kan nínú àwọn olùgbé agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, arákùnrin Olúbàsírí Babátúndé, ẹni tó sọ ohun tí ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Olúbàsírí sọ pé ohun tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé ní alẹ́ ọjọ́bọ̀ Thursday mọ́júmọ́ ọjọ́ Ẹtì Friday ni wọ́n kọ́kọ́ jí ọkùnrin Fúlàní kan gbé tí àwọn ò sì tí ì gbọ́ nǹkan kan nípa rẹ̀. Àmọ́ ìgbà tó tún di bí ọwọ́ aago 3 ọ̀sán ọjọ́ Ẹtì Friday ni àwọn tún gbọ́ pé wọ́n jí èèyàn 6 míì gbé lọ.
ọkọ̀ akérò kan tó ń bọ̀ láti ọ̀nà Kàbà lọ sí Ẹ̀gbẹ́ bí ó ṣe dé Ìjọwà sí Ìjàgbé ní àwọn atiláwí yìí yọ jáde láti inú igbó. Wọ́n sì yìnbọn sínú afẹ́fẹ́. Wọ́n dá ọkọ̀ dúró, wọ́n sì yìnbọn fún dẹ́rẹ́bà ọkọ̀ náà. Lẹ́yìn èyí ni wọ́n wá darí àwọn èrò 6 tí wọ́n bá nínú ọkọ̀ wọ inú igbó lọ. Àwọn èrò náà jẹ́ ọkùnrin 5 àti obìnrin kan. Títí di àsìkò yìí ẹnìkan ò tí ì gbọ́ nǹkan kan nípa ibi tí wọ́n wà. Olúbàṣírí Babátúndé tún sọ pé nígbà tí ọkọ̀ náà dé iwájú ilé ẹ̀kọ́ ìjọba kan tí wọ́n ti kọ́ patì ni àwọn agbébọn náà jáde. Ó ṣàlàyé pé ilé ẹ̀kọ́ náà ló sì ti di ẹ̀rù jẹ̀jẹ̀ lágbègbè ọ̀hún báyìí nítorí ibẹ̀ ni àwọn oníṣẹ́ ibi náà máa ń rí sá sí. Ìgbà míì gan wọ́n máa ń kó àwọn ohun èlò wọn àti àwọn tí wọ́n bá jí gbé síbẹ̀. Nítorí náà ó wá rọ ìjọba kí wọ́n tètè wá nǹkan ṣe lórí ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ patì náà. Ó wòye pé ìgbìyànjú ìjọba kò tó lórí wíwá ojútùú sí ìpèníjà ètò ààbò bí ó ṣe sọ pé àwọn ìka ènìyàn yìí ń pọ̀ sí i wọ́n sì tún burú ju àtẹ̀yìnwá lọ. Ó ní ìgbà míì wọ́n á kàn déédé yìnbọn pa èèyàn láì jí wọn gbé láì béèrè owó ìtúsílẹ̀. Olúbàṣírí sọ pé pábánbárì lọ́wọ́ yìí ni pé oko kaṣú ni wọ́n tún ń lọ báyìí láti jí àwọn àgbẹ̀ oníkaṣú gbé. Ó ní nítorí pé àsìkò kaṣú ni a wà, àwọn tó sì ń lọ ṣàkóró kaṣú ni wọ́n ń jí gbé. Ó sọ pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni ìjínigbé máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ó ti di lemọ́lemọ́ báyìí ní agbègbè náà. Torí owó kọ́ o, kì í ṣe torí mo lówó ní Ọọ̀ni ṣe fi mí joyè. Wọ́n mọ rírì àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn ni Ọláyínká Látìnwò ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Yèyé Bọ́bagúnwà Oòduà Ọláyínká Látìnwò ti sọ pé kò sí ohun tó jọ pé òun joyè látàrí pé òun jẹ́ olówó tàbí ọlọ́rọ̀ láwùjọ. Olóyè lóbìnrin Látìnwò ló sọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú BBC Yorùbá lẹ́yìn tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì fi jẹ oyè Yèyé Bọ́bagúnwà Oòduà. Ó ní kì í ṣe torí ọlá àbí owó tí òun ní ló jẹ́ kí kábíyèsí Ọ̀nìrìṣà ní ìfẹ́ àti fi òun jẹ oyè ọ̀hún. Iṣẹ́ ríran èèyàn lọ́wọ́ ní iṣẹ́ tí ẹlẹ́dàá rán òun náà sì ni kábíyèsí Ọ̀nìrìṣà rí tí wọ́n fi fòun jẹ oyè náà. Olóyè ọ̀hún sọ pé òun fẹ́ràn láti máa ran àwọn aláìní lọ́wọ́ yálà wọ́n jẹ́ opó ni tàbí ọmọ aláìní tàbí àwọn arúgbó. Òun nífẹ̀ẹ́ àti máa ṣe ìrànwọ́ fún wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn iṣẹ́ rere tí òun máa ń ṣe láwùjọ náà ni Ọọ̀ni rí tó sì fi òun jẹ oyè náà. Yàtọ̀ sí àwọn ohun tóun máa ń ṣe fún àwọn aláìní, ó ní òun tó máa ń tọ́jú àwọn lọ́balọ́ba náà pẹ̀lú. Èyí ni iṣẹ́ tí òun yàn láàyò láti máa ṣe. Èyí tún ga o nítorí aṣọ ilé ẹ̀kọ́ bàbá akẹ́kọ̀ọ́ dín dùndú ìyà fún olùkọ́ ní Kwara. Ariwo sọ nílùú Ìlọrin olú ìlú ìpínlẹ̀ Kwara bí òbí ọmọ kan ṣe lọ kọjú ìjà sí olùkọ́ ọmọ rẹ̀ nílé ẹ̀kọ́ Akérèbíàtà Junior Secondary School tó wà lágbègbè Akérèbíàtà ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìlọrin. Ọkùnrin kan tó ní ọmọ ní ilé ẹ̀kọ́ náà ọ̀gbẹ́ni Adépọ̀jù Arẹwà la gbọ́ pé ó lu olùkọ́ ilé ẹ̀kọ́ náà ọ̀gbẹ́ni Ismail Abdullahi. Ìròyìn náà jẹ́ kó di mímọ̀ pé níṣojú àwọn akẹ́kọ̀ọ́ ní ọ̀gbẹ́ni Adépọ̀jù Arẹwà ti lu olùkọ́ náà ní àlùbami tí ọ̀pọ̀ èèyàn sì ń ṣe kàyéfì láti mọ ohun tó ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀. Ní ọjọ́rú Wednesday ọjọ́ 26 oṣù kejì ọdún yìí ni a gbọ́ pé ọkùnrin tó ní ọmọ ní ilé ẹ̀kọ́ Akérèbíàtà Junior Secondary School ya wọ ilé ẹ̀kọ́ náà tó sì dín dùndú ìyà fún olùkọ́ kan níbẹ̀. Nígbà tí a sì kàn sí ilé ẹ̀kọ́ ọ̀hún láti fìdí ọ̀rọ̀ náà tó wáyé múlẹ̀ ni olùkọ́ náà Ismail Abdullahi sọ fún àwọn oníròyìn pé òbí ọmọ náà fa aṣọ ya mọ́ òun lọ́rùn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ó ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò tí òun bá akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ òbí náà wípé ó wọ aṣọ eré ìdárayá wá sí ilé ẹ̀kọ́ dípò kó wọ aṣọ ilé ẹ̀kọ́ náà. Ó ní bí òun ṣe fẹ́ na ọmọ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Adépọ̀jù Ibrahim ni ọmọ náà sá kúrò ní kíláàsì tó sì sá lọ sí ilé. Ó sọ pé ohun tí òun rí lẹ́yìn rẹ̀ ni bí bàbá ọmọ náà ọ̀gbẹ́ni Adépọ̀jù Arẹwà ṣe bínú wọ ilé ẹ̀kọ́ náà tó sì bẹ̀rẹ̀ sí lu òun tọ́rọ̀ di ariwo. Ọ̀gbẹ́ni Abdullahi ní bí bàbá ọmọ náà ṣe na òun ni ọmọ tí òun
tó wà ní ilé ẹ̀kọ́ bú sẹ́kún gbaragada nítorí ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ohun ìbànújẹ́ fún un. Nínú ọ̀rọ̀ rẹ̀, gíwá àgbà ilé ẹ̀kọ́ náà arábìnrin Nímọ́tà Isaac sọ pé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ń wáyé làwọn pe àwọn àgbààgbà àdúgbò tí wọ́n sì fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró létí pẹ̀lú. Ó ní kò pẹ́ sí àsìkò náà ní àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò ìlú civil defence dé sínú ọgbà ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì fi òfin gbé ọkùnrin náà. Gíwá àgbà ilé ẹ̀kọ́ náà Nímọ́tà Isaac sọ pé ọ̀rọ̀ náà ti dé tìgbọ́ ìjọba ìpínlẹ̀ Kwara. Ó ṣàlàyé pé wọ́n ti ránṣẹ́ pé ọkùnrin náà ní iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ìjọba ìpínlẹ̀ Kwara tó sì ti lọ tọrọ àforíjì lọ́wọ́ olùkọ́ tó náà àti lọ́wọ́ àwọn olùkọ́ yòókù tó wà nílé ẹ̀kọ́ ọ̀hún. Isiaq júwe ìgbésẹ̀ bàbá akẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí èyí tó lòdì sófin ìjọba láti lọ na olùkọ́ lẹ́nu iṣẹ́. Ó wá gba àwọn òbí ní ìmọ̀ràn láti máa ní sùúrù kí wọ́n sì máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùkọ́ láti lè bá wọn tọ́jú àwọn ọmọ wọn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ó mà ṣe o, ìjàmbá iná jó òtẹ́ẹ̀lì àwọn olówó nàbì ní Ìlọrin, oníbàárà kan jóná mọ́lé. Àfi kélédù ọbaṣà máa fìsọ rẹ̀ sọ wá. Ìjàmbá iná kan ló ṣẹlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 26 oṣù kejì tó kọjá lọ ọdún 2026. Ọjọ́ burúkú ló jẹ́ fún àwọn òṣìṣẹ́ ilé ìtura náà nílùú Ìlọrin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Kwara. Orúkọ ilé ìtura yìí tí ìwádìí fìdí rẹ̀ múlẹ̀ pé ó jẹ́ ti àwọn olówó nàbì ní Lafia Hotel tó wà ní òpópónà Coca-Cola lágbègbè Unity. Ohun tó ṣeni láàánú jùlọ ni pé ọkùnrin kan tí kò tíì sí ẹni tó mọ orúkọ rẹ̀ jóná mọ́ òtẹ́ẹ̀lì náà ó sì kú lójú ẹsẹ̀. Arákùnrin náà tí wọ́n wòye pé yóò lé ní ẹni 50 ọdún ni wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ oníbàárà àwọn olówó nàbì, ó sì wá láti gbádùn ara rẹ̀ ní kí ikú tó kà mọ́. Gẹ́gẹ́ bí ìròyìn BBC ṣe gbé jáde síta, arákùnrin kan tó jẹ́ olùgbé agbègbè náà tí wọ́n forúkọ bò láṣìírí sọ wípé bí iná agbára mọ̀nàmọ́ná ṣe dé ní òtẹ́ẹ̀lì náà bẹ̀rẹ̀ sí í jó. Nínú ọ̀rọ̀ rẹ̀, iná ọba dé ní nǹkan bíi aago 11 àbọ̀ alẹ́. Bí iná ṣe dé náà ni ìjàmbá iná ṣẹ́yọ ní òtẹ́ẹ̀lì ọ̀hún. Kò pẹ́ tí iná ọ̀hún ṣẹ́yọ ló ràn mọ́ gbogbo ilé, gbogbo yàrá tí àwọn nǹkan ìlò tó wà níbẹ̀ sì jó ráúráú. Òun gbọ́ pé oníbàárà kan kò rí àǹfààní àti sá àsálà fún ẹ̀mí ara rẹ̀. Òun nìkan náà ni òun lérò pé ó kú níbi ìjàmbá iná ọ̀hún. Ó ní ohun tí òun rí tó ṣokùnfà ìjàmbá iná yìí ni bí wọ́n ṣe so àwọn wáyà iná wọn mọ́ra wọn. Ó ní tí wọ́n bá wò ó láti ìta, gbogbo wáyà tó wọ inú ilé ìtura náà lórí jákàjáká. Èmi rò pé nǹkan tó bá ń pa owó fún èèyàn ó yẹ kí èèyàn máa tún ṣe ni, àmọ́ wọn ò tún ilé ìtura yìí ṣe rárá. Ó kọminú pé gbogbo àwọn nǹkan báyìí ló yẹ kí àwọn òṣìṣẹ́ wọléwọlé máa bójútó láti dẹ́kun irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí. Arábìnrin olówó nàbì kan tí a forúkọ rẹ̀ pamọ́ ṣàlàyé pé kò sí ohun tó kù òun kù mọ́ nítorí gbogbo ohun tóun fi owó tóun para náà ni wọ́n ti jóná mọ́lé. Ó sọ pẹ̀lú ọgbẹ́ ọkàn pé orí ló kó òun yọ níbi ìjàmbá iná náà nítorí òun kàn jáde síta láti lọ ra nǹkan lásìkò tí iná náà bẹ̀rẹ̀, tó sì jẹ́ pé ìgbà tí òun dé padà lòun bá tí iná ti ń jó táwọn èèyàn sì ti fọ́n síta. Ó ní òun ò ní nǹkan kan mọ́ lẹ́yìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọwọ́ òun àti aṣọ tí òun wọ̀ sọ́rùn. Kàyéfì lọ̀rọ̀ náà jẹ́ torí ó sì ń ṣe òun bíi àlá lọ́wọ́lọ́wọ́. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tóun náà ní ká má dárúkọ òun sọ pé iye owó gbogbo nǹkan tó jó mọ́ ilé ìtura náà ni ó ṣeé ṣe kó lé ní 50 mílíọ̀nù náírà, 50 million naira. Ó sọ pé yàtọ̀ sí ẹ̀mí tó ṣòfò, iye owó tó run sí ibẹ̀ yóò lé ní 50 mílíọ̀nù náírà, 50 million naira. Àwọn fìríìjì, amóhùnmáwòrán, ohun mímu ẹlẹ́rìndòdò, gbohùngbohùn, ibùsùn àti àwọn nǹkan míì ni wọ́n rùn síbẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ọ̀kan tó gba omijé lójú ẹni. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Kwara ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Nínú àtẹ̀jáde nípasẹ̀ agbẹnusọ àjọ náà, Hasan Hakeem Adekunle ni wọ́n ti sọ pé àwọn panápaná kọjá lọ síbi ìjàmbá iná ọ̀hún lẹ́yìn tí wọ́n gba ìpè pàjáwìrì láti ilé ìtura Lafia. Ó ní ìjàmbá iná náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí iná mọ̀nàmọ́ná dé àti pé ó ṣeni láàánú pé ẹ̀mí kan lọ sí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ọkùnrin náà tó kú náà yóò tó ẹni ọdún 52 years. Nínú
nínú àtẹ̀jáde náà ni adarí àgbà fún àjọ panápaná ní Kwara ti rọ àwọn olóòtẹ́ẹ̀lì láti máa ṣe àyẹ̀wò tó péye lórí àwọn ohun èlò wọn lẹ́yìn tí wọ́n bá ti fi àwọn ojúlówó irinṣẹ́ pilẹ̀ wọn. Ó sọ pé ó ṣe pàtàkì fún wọn láti máa lo ẹ̀rọ tí ó máa ń tètè sọ tí èéfín bá ti ń fín nítorí èéfín gan ló máa ń fà kí àwọn èèyàn má ní agbára tó láti sá àsálà fún ẹ̀mí wọn ní ìgbà tí ilé bá ń jó. Ó mà ṣe o, Akire ti ìlú Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọba Olatunde Falabi ti wàjà. Akire ti ìlú Ìkirè, Ọba Olatunde Falabi, ọ̀kan lára àwọn orí adé tó lóko nípínlẹ̀ Ọ̀ṣun, ti wàjà o. Ọjọ́ 28 oṣù kejì ọdún 2026 yìí ní ìròyìn pé orí adé náà wàjà jáde síta. Ọdún 91 91 years ni Ọba Falabi lò lókè èèpẹ̀ kó tó lọ rèé darapọ̀ mọ́ àwọn alálẹ̀ ìlú rẹ̀. Ọ̀pọ̀ àwọn aráàlú ló ti bọ́ sórí ayélujára láti bá ara wọn kẹ́dùn lórí ikú orí adé ìlú wọn. 20 oṣù kìíní ọdún 2026 ni orí adé náà ṣe ọjọ́ ìbí rẹ̀ àti 30 ọdún tó ti lò lórí ipò ọba kí ikú tó dé. Ohun tó yẹ kí á mọ̀ nípa Ọba Olatunde Falabi gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde. Wọ́n bí Ọba Olatunde Falabi ní 20 oṣù kìíní ọdún 1935 sí ìdílé ọmọ ọba Saliu Ọmọbóyèdé àti ààfin Ajíbọ́lá Falabi. Ṣáájú kó tó di ọba, Ọba Falabi jẹ́ onímọ̀ nípa oògùn òyìnbó tó sì kàwé gba oyè ní fásitì ti ilẹ̀ Ìbàdàn. Yàtọ̀ sí pé ó jẹ́ onímọ̀ nípa oògùn òyìnbó, Ọba Falabi jẹ́ olùṣọ́ àgùntàn ní ìjọ RCCG tó sì tún jẹ́ oníṣòwò àti àgbẹ̀ àròkọ bọ́dúndé. Kó tó wàjà, Ọba Falabi ni alága Ọba Falabi Foundation NGO, òun tó ní ọ̀gá àgbà fún Ọba Falabi Nigeria Limited àti mọ́níjà fún Rochi Nigeria Limited nílùú Èkó. Kí Ọlọ́run ó tẹ orí adé náà sí afẹ́fẹ́ rere kí ó sì ṣe ikú ní ìsinmi fún. Ó tún ṣẹlẹ̀ o, àwọn agbébọn tún ṣèkọlù míì lágbègbè Woro ní Kwara. Wọ́n gbẹ̀mí èèyàn, jí oúnjẹ, fóònù àtàwọn nǹkan míì gbé sá lọ. Àwọn agbébọn ti tún ṣe ìkọlù sí àwọn ìlú méjì kan ní agbègbè Woro ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara. Lálẹ́ ọjọ́ àbámẹ́ta Sátidé, ọjọ́ 28 oṣù kejì yìí ní ìṣẹ̀lẹ̀ tó sọ àwọn aráàlú sí síbàsíbò náà wáyé. Ṣé ẹ rántí pé ìlú Woro, tẹ́ ò bá gbàgbé, ìlú Woro yìí ni àwọn agbébọn ya wọ̀ lọ́jọ́ 3 oṣù kejì ọdún yìí tí wọ́n sì pa àwọn aráàlú tó lọ bí 200 tí wọ́n sì tún jí ọ̀pọ̀ èèyàn gbé sá lọ. Àwọn ìlú méjì tí wọ́n tún kọlù lọ́tẹ̀ yìí ni Gadaoli àti ìlú kan lẹ́gbẹ̀ẹ́ Malale ní ìjọba ìbílẹ̀ Bogu ní ìpínlẹ̀ Niger. Ìwádìí fi hàn pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ìlú méjèèjì yìí wà ní ìpínlẹ̀ tó yàtọ̀ sí ìlú Woro, wọn ò jìnnà síra wọn rárá, wọ́n sì jọ máa ń ní àjọṣepọ̀. Bí ìkọlù sí àwọn ìlú náà ṣe wáyé, ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú wọn tí a kò ní dárúkọ rẹ̀ nítorí ààbò lórí aago, ó ní alẹ́ ọjọ́ àbámẹ́ta ni àwọn agbébọn náà gun alùpùpù wọ inú ìlú kan lẹ́bàá Màlálé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í yìnbọn nílùú náà. Ọ̀dọ́kùnrin náà lòun ò lè sọ iye àwọn agbébọn ọ̀hún ní pàtó, àmọ́ wọ́n pọ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ara ti ń kan àwọn ènìyàn, wọ́n sì ti múra sílẹ̀ fún nǹkan kí nǹkan tó lè ṣẹlẹ̀. Fún ìdí èyí, àwọn èèyàn ìlú náà ti gbáradì. Bí àwọn agbébọn ṣe ń yìnbọn náà ní àwọn ọdẹ àti fìjìláńtẹ ìlú kojú wọn, wọ́n sì jọ yìnbọn síra wọn. Àwọn ọdẹ náà dúró bí akọni pé kàkà tí wọn ó fi jí àwọn èèyàn wọn gbé lọ, àwọn yóò jà pẹ̀lú gbogbo agbára àwọn. Ìgbà tí ojú ogun le, àwọn agbébọn ọ̀hún na pápá bora, àmọ́ ó ṣe ní láàánú pé àwọn kan kú nínú àwọn ọdẹ ìlú náà. Ó ní òun ò gbọ́ pé ẹnìkan kú lára àwọn agbébọn náà, ṣùgbọ́n wọn ò lè dúró láti ṣe iṣẹ́ ọwọ́ wọn, ṣe ni wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. Ẹ̀wẹ̀, àwọn agbébọn ya wọ Gadaoli, bí wọ́n ṣe kúrò lẹ́bàá Màlálé tán ni wọ́n ya wọ ìlú Gadaoli, wọ́n sì ń rọ̀jò ìbọn gẹ́gẹ́ bí ìṣe wọn níbẹ̀. Ẹni tó sọ̀rọ̀ náà sọ pé àsìkò náà jẹ́ bí aago 8 alẹ́ sí 9 nítorí pé àwọn ṣẹ́ẹ̀kì àṣàmùtàn ni. Ó ní bí àwọn èèyàn ṣe gbóhùn ìbọn ni oníkálukú fẹsẹ̀ fẹ́ tọ́rọ̀ di ẹni orí yọ òdìlé. Ìgbà tí àwọn aráàlú fi àwọn ẹrù wọn kalẹ̀ tí wọ́n sá lọ tán ni àwọn agbébọn náà bá bẹ̀rẹ̀ sí jí wọn kó. Ẹni tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ náà sọ pé ìṣesí àwọn agbébọn ọ̀hún jọ bíi pé àwọn ni wọ́n wá pa àwọn èèyàn ní Woro tí wọ́n sì tún jí ọ̀pọ̀ èèyàn gbé sá lọ. Ó ní ó ṣeé ṣe kí ebi máa pa wọ́n
kí wọ́n sì tún máa wá oúnjẹ láti bọ́ àwọn tí wọ́n jí kó. Ìdí èyí ni wọ́n ṣe wá tí wọ́n sì jí oúnjẹ kó sá lọ nítorí wọ́n ya wọ àwọn ṣọ́ọ̀bù oúnjẹ ohun mímu wọ́n sì dì wọ́n lọ ní ọ̀pọ̀lọpọ̀. Wọ́n tún wọ ṣọ́ọ̀bù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n kó ọ̀pọ̀ àwọn fóònù àti àwọn nǹkan míì tí wọ́n nílò lọ. Ọkọ̀ àwọn sọ́jà méjì ló kọjá lọ síbẹ̀ láti Woro ṣùgbọ́n àwọn àtìláwí náà ti palẹ̀ àwọn ẹrù mọ́ wọ́n sì ti lọ kí wọ́n tó dé. Ofege Ìròyìn ló sọ pé alásè kan fi májèlé sínú oúnjẹ fún Ààrẹ Tinubu. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa ló tako ìròyìn tó gba ìgboro kan bẹ́ẹ̀. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti fèsì jáde síta lórí ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó gba ìgboro láìpẹ́ yìí. Wọ́n ní irọ́ lásán ní ìròyìn kan tó káàkiri lórí ayélujára pé ọ̀kan lára àwọn aláṣẹ tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ lásòrò gbìyànjú láti fi májèlé sínú oúnjẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí aláṣẹ náà sì ti wà ní àhámọ́ àwọn agbófinró. Iléeṣẹ́ ààrẹ Nàìjíríà ṣe àpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí òfégè ìròyìn irọ́ burúkú. Èyí ń wáyé lẹ́yìn tí ọ̀pọ̀ ojú òpó ayélujára gbé fídíò kan àtàwọn ìròyìn kan nínú èyí tí wọ́n ti ní òṣìṣẹ́ ilé ìdáná ní ilé ààrẹ Nàìjíríà èyí tí ọ̀pọ̀ máa ń pè ní Aso Rock Villa ti wà ní àhámọ́ lórí ẹ̀sùn pé ó gbìyànjú láti fún ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ní májèlé jẹ. Nínú àtẹ̀jáde kan tó fi síta lójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ àìkú Sunday, ọ̀gbẹ́ni Báyọ̀ Nànúgà tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ fétò ìròyìn ṣe bẹ́ẹ̀ da ìròyìn náà nù bíi omi ìsanwó. Ó ní kò sí òṣìṣẹ́ iléeṣẹ́ Aso Rock kankan tí àwọn agbófinró fi ìgbóró òfin gbé o. Kò sì sí aláṣẹ ilé ìdáná Aso Rock kankan tó gbìyànjú láti fún ààrẹ Tinubu ní májèlé jẹ. Kí àwọn èèyàn jọ̀wọ́ kí wọ́n bu omi pa fídíò ìròyìn òfégè náà. Yàtọ̀ sí àtẹ̀jáde iléeṣẹ́ ààrẹ yìí, kò tí ì sí iléeṣẹ́ ààrẹ kankan tó ti gbé ìròyìn jáde lórí rẹ̀. Èyí sì kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìgbìyànjú láti ṣe ẹ̀mí ààrẹ ní sùtá yóò máa jáde sí ìgboro. Lóṣù kejì ọdún tó kọjá làwọn agbófinró iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi páńpẹ́ òfin gbé sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára kan lórí ẹ̀sùn pé ó gbé ìròyìn pé wọ́n ti fún ààrẹ ní májèlé jẹ ó sì ti kú. Ọ̀rọ̀ rèé o, bí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Iran kan ṣe ń dunnú làwọn mìíràn kẹ́dùn lórí ikú Ayatollah Ali Khamenei olórí Iran. Àdó olóró tí ilẹ̀ Amẹrika àti Israeli yìn ti ṣekú pa adarí orílẹ̀-èdè Iran Ayatollah Ali Khamenei. Iléeṣẹ́ ìròyìn orílẹ̀-èdè Iran sọ pé àdó olóró tí Amẹrika àti Israeli yìn láàárọ̀ ọjọ́ àbámẹ́ta ló ṣekú pa Khamenei. Ààrẹ Donald Trump ní Khamenei jẹ́ ọ̀kan lára àwọn oníṣẹ́ ibi tó burú jùlọ lágbàáyé nínú ìtàn. Trump wá rọ àwọn èèyàn Iran láti gba orílẹ̀-èdè wọn padà lẹ́yìn ikú Khamenei. Bẹ́ẹ̀ ohun tó kọ iwájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn nípa bí ìdùnnú ṣe ṣubú layọ̀ fún ọ̀pọ̀ èèyàn láwọn ìlú kan lórílẹ̀-èdè Iran pẹ̀lú ikú adarí orílẹ̀-èdè náà nígbà táwọn kan sì ń kẹ́dùn rẹ̀. Ẹnìkan sọ fún àwọn akọ̀ròyìn BBC Persia wípé ilé ayé yóò tún dára sí i ní báyìí tí Khamenei ti kú. Ìròyìn sọ pé kò dín ní igbe èèyàn tó ti kú báyìí ní Iran. Ìròyìn náà ní ó kéré tán èèyàn 128 ló pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí àdó olóró Amẹ́ríkà àti Israel kọlu ilé ẹ̀kọ́ àwọn obìnrin kan ní Iran. Ààrẹ Trump ní ìkọlù sí Iran yóò tẹ̀síwájú tí àlàáfíà yóò fi jọba lẹ́kùn àárín gbùngbùn ìlà oòrùn Middle East àti ní gbogbo àgbáyé. Àlàyé rèé o lórí ìdí tí ilẹ̀ Amẹ́ríkà àti Israel fi ṣèkọlù sí Iran. Adarí Iran Ayatollah Ali Khamenei ti jáde láyé lẹ́yìn tí ilẹ̀ Amẹ́ríkà àti Israel pa ọwọ́ pọ̀ ju àdó olóró sí orílẹ̀-èdè náà. Ààrẹ Amẹ́ríkà Donald Trump ti rọ àwọn ọmọ ogun Iran kí wọ́n ju ọwọ́ sílẹ̀ kí àwọn èèyàn orílẹ̀-èdè náà lè gbéná wojú ìjọba wọn. Iran náà ti fèsì fún Amẹ́ríkà nípa jújú àdó olóró sí àwọn dúkìá Amẹ́ríkà tó wà lágbègbè Middle East bíi Israel, Bahrain, Kuwait, Qatar, United Arab Emirates àti Jordan. Lánàá ọjọ́ àìkú Sunday, Israel sọ pé òun ti bẹ̀rẹ̀ ìkọlù sí àárín gbùngbùn ìlú Tehran tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè Iran. Trump ti sọ pé èrèdí ìkọlù náà kò sẹ́yìn pé Amẹ́ríkà kò fẹ́ kí Iran ní ohun ìjà olóró núclear. Ó ní àwọn máa bà gbogbo mísáìlì àfòdàgbòrú wọn jẹ́
àwọn sì máa sọ ọ́ di ẹ̀dùn arinlẹ̀ nínú fídíò ìṣẹ́jú mẹ́jọ kan tó fi léde láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé. Trump tún kìlọ̀ fún àwọn ọmọ ogun Iran pé kí wọ́n jọ̀wọ́ àwọn ohun ìjà wọn tí wọ́n bá fẹ́ wà láyé tàbí kí wọ́n ṣe agídí kí wọ́n sì kojú ikú òjijì. Lẹ́yìn náà ló rọ àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún pé kí wọ́n múra láti dojú ìjọba orílẹ̀-èdè wọn tó dá lórí ẹ̀sìn bolẹ̀. Ogun tó ń lọ lọ́wọ́ yìí tí ìjọba Amẹ́ríkà pè ní Operation Epic Fury ló ń wáyé lẹ́yìn tí Trump dúnkokò pé òun yóò gbé ìgbésẹ̀ alágbára tí Iran bá kọ̀ láti tọwọ́ bọ àwọn àdéhùn kan lórí ohun èlò núclear rẹ̀ náà. Àmọ́ Iran ti sọ lọ́pọ̀ ìgbà pé lóòótọ́ lòun ní ohun èlò núclear àmọ́ kì í ṣe fún jàgídíjàgan. Iléeṣẹ́ ọmọ ogun Amẹ́ríkà ní òun fẹ́ dojú ẹ̀ka ohun ìjà olóró Iran bolẹ̀ pátápátá láti dènà ìkọlù ọjọ́ iwájú. Ṣáájú ni olóòtú ìjọba Israel ti sọ pé ìkọlù tí òun àti Amẹ́ríkà ṣe sí Iran kò ṣẹ̀yìn dídènà ìkọlù tó lè wáyé sí àwọn láti ọwọ́ Iran lọ́jọ́ iwájú. Iran ti lo ohun ìjà olóró láti kọlù àwọn orílẹ̀-èdè tó wà lẹ́yìn Amẹ́ríkà lágbègbè Gulf láti ìgbà tí ikú adarí rẹ̀ ti wáyé. Ọmọ ogun Revolutionary Guard sọ pé àwọn ti kọlù Tel Aviv tó jẹ́ ilé agbára Israeli tó fi mọ́ àwọn ibi tí àwọn ológun máa ń wà ní Haifa àti ìlà oòrùn Jerusalem. Ó kéré tán èèyàn 9 ló ti kú ní Israeli láti ọjọ́ àìkú lẹ́yìn tí àdó olóró kọlù sínágọ́gù kan nílùú Beit Shemesh tí èèyàn bíi 450 sì farapa níbẹ̀. Ẹ̀wẹ̀ lẹ́yìn aago 2 lóru ní ibùdó ológun ilẹ̀ Gẹ̀ẹ́sì tó wà ní Cyprus ní àwọn kan kọlù. Láti ìbẹ̀rẹ̀ ogun yìí ni aṣojú ìjọba Iran sílẹ̀ òkèèrè Abba Arachi ti sọ pé jẹ́jẹ́ làwọn wà kí Israel àti Amẹ́ríkà tó kọlù àwọn. Ó ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ náà ṣetán láti kojú àwọn àtọ̀rìnwá tó ń kọlù àwọn. Iran ti fi àdó olóró ṣọwọ́ sí Qatar, Bahrain, Jordan àti Kuwait níbi tí àwọn ọmọ ogun Israeli wà. Wọ́n tún ti kọlù Oman àti Saudi Arabia. Èèyàn 3 pàdánù ẹ̀mí wọn ní UAE bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti gbé pápákọ̀ òfurufú àti orí omi tì pa. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún kọlù Kuwait. Ọmọ ogun Amẹ́ríkà 3 ló ti pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn 5 míì farapa lójú ìjà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Pentagon. Ẹgbẹgbẹ̀rún ọkọ̀ òfurufú tó yẹ kó fò ni wọ́n ti wọ́gi lé báyìí lágbègbè náà, èyí tó farajọ bí àwọn bàálù kò ṣe lè fò lójú òfurufú lásìkò COVID-19. Wizz Air ti wọ́gi lé ìrìn àjò rẹ̀ lọ àti kúrò lágbègbè ọ̀hún títí di ọjọ́ 7 oṣù kẹta ní Israeli, Dubai àti Abu Dhabi ní UAE tó fi mọ́ Amman ní Jordan. Ọkọ̀ òfurufú British Airways ti wọ́gi lé ìrìn àjò rẹ̀ sí Tel Aviv ní Israeli àti Bahrain ti di ọjọ́rú ọ̀sẹ̀ yìí. Iléeṣẹ́ ọkọ̀ òfurufú Kuwait ní tirẹ̀ ti kéde pé òun kò ní tẹ Iran ti di àsìkò tí òun yóò kéde. Ọkọ̀ bàálù Emirates kò lọ bẹ́ẹ̀ ni kò kúrò ní Dubai mọ́. Lufthansa, Air India, Virgin Atlantic àti Turkish Airlines náà ti kéde pé àwọn kò ní fò lásìkò yìí. Àwọn orílẹ̀-èdè kan ní àárín gbùngbùn ìlà oòrùn Middle East bíi Iran àti Jordan ti gbé àgádágodo sí ẹnu ọ̀nà pápákọ̀ òfurufú wọn.